Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa ń fún yín ní update lọ́lọ́kan òjọ̀kan. Update tí a mú wá fún yín nípa olóyè Sunday Igboho pẹ̀lú bó ṣe kọ petition lọ sí ọ́fíìsì Prime Minister ní London pẹ̀lú àwọn Yorùbá Nation bí wọ́n ṣe agitate láti gba Yorùbá Nation tí wọ́n sọ wípé kí Yorùbá kí ó pín, kí Hausa kó pín, kí Igbo kó pín. But nǹkan kan ló wá yà mí lẹ́nu nínú fídíò tí a fẹ́ post fún yín yìí. A rí wípé ní London pẹ̀lú protest tán ṣe, kò sí wípé àwọn thug pé bóyá wọ́n hijack, kò sí wípé bóyá àwọn olóṣèlú kan wọ́n wá da protest yẹn rú. Tó bá jẹ́ pé Nàìjíríà náà ti ṣerú nǹkan báyìí, a ti máa rí àwọn thug, a ti máa rí àwọn hoodlums tán ti máa hijack protest yẹn mọ́ wọn lọ́wọ́. So later àwọn government, àwọn ìjọba wa wọ́n wá padà target wípé wọ́n fẹ́ dà lúrú. Ẹ rí i pé rally tán ṣe yẹn, tẹ́ bá farabalẹ̀, ẹ bá wa farabalẹ̀ wò ó lọ ní ìrọwọ́ ní ìrọsẹ̀ ní rally yẹn ó lọ. Wọ́n dẹ̀ submit letter yẹn successful. Ẹ rí i pé government wọn níbẹ̀ yẹn wọ́n tún provide security fún wọn pẹ̀lú bí wọ́n ṣe ṣe protest, bí wọ́n ṣe ṣe rally yẹn. So ẹ farabalẹ̀, a lot of things ni ó wà nínú fídíò tí mú wá fún yín yìí. And then olóyè Sunday Igboho ó sọ̀rọ̀, olóyè Sunday Igboho ó sọ a lot, gbogbo àwọn nǹkan tójú ẹ rí nínú prison Benin, gbogbo ẹ̀ ló narrate fully nínú fídíò eléyìí tí a mú wá fún yín yìí. So ẹ farabalẹ̀ kẹ́ bá wò, ẹ subscribe, ẹ turn notification bell yín because máa fún yín ní update lọ́lọ́kan òjọ̀kan. Tẹ́ bá wo orí channel wa yìí náà, ẹ máa rí pé a lot of updates láti upload síbẹ̀. Tẹ́ bá lọ ń wò ó lọ́lọ́kan òjọ̀kan, lélẹ́yìí tó kọ́yàn lọ́gbọ́n, tó kọ́yàn lóye. Freedom for Yorùbá! Freedom for Yorùbá! Báàgì tí àwọn èèyàn ìgbé wa wà. Báàgì ẹ ti wọ́n bẹ̀ blue bag yẹn. Okay, blue bag. Okay, ṣáà blue bag. Ní ọ̀dọ̀ àwọn èèyàn ìtọ́jú kò sí. Okay, ìgbé wa. No. Freedom for Yorùbá! Àbíkẹ́ blue bag yẹn tẹ̀lé ẹ̀jẹ̀. Okay, ìlànà tí wọ́n ní bíbá ó yá. Ẹ̀yẹn jáde. Freedom for Yorùbá! Freedom for Yorùbá! Ẹ má wọlé, filẹ̀, ó ti lọ, filẹ̀, má lọ. Freedom for Yorùbá! Freedom forever! Freedom forever! Freedom for Yorùbá! Freedom forever! Freedom for Yorùbá! It's a scam! Yorùbá Nation! It's a scam! Yorùbá Nation is a scam. Yorùbá Nation, now. Yorùbá Nation. It's a scam. What do we want? Yorùbá Nation. What do we want? Yorùbá Nation. It's a scam. It's a scam. He's a star!
Advocacy. I'm afford by. Okay. Yeah. Oh yeah. No, I'm just because I need to fund the petition. Okay. For 2 o'clock. I'm afford by. So we don't say it. Yeah. So we don't say it. And then when you go to 2 o'clock, the weekend is moved because it's blocking. You're gonna block it. All right. Yeah. So as soon as everyone's behind the terrace. Oh yeah. Of course, I. No. Olóyè nìkan ni kó wà níwájú. Ẹ jọ̀ọ́. Olóyè nìkan ni kó máa bọ̀ níwájú. Olóyè nìkan. Ó yá, ẹ tán kíní yẹn. Gbogbo yẹn olóyè ni kẹ́ dúró sí. Behind him. So, oh yeah. No. Mo fi. Àwọn tó ibà lẹ́nu àkọ́jú ṣùgbọ́n parliament president àfọwọ́ nìyẹn. So, ó máa move, wọ́n fẹ́ káwa dúró sẹ́yìn náà, ó máa move. Wọ́n ẹ̀dẹ̀ ní láti fi pathway sílẹ̀. Yeah. Everybody, move sẹ́bẹ̀ báyìí now. Ẹ bá move báyìí. Yeah. Leaflet. Yorùbá Nation. No going back. Yorùbá Nation. No going back. Everybody láti wà lẹ́. Ẹ bá mi mélòó dání báyìí. Ẹ̀yìn náà yẹ káwọn mú dání. Tètè bá máa wọlé máa gba kámẹ́rà yẹn. Okay. Yorùbá Nation. Yorùbá Nation la fẹ́. It's a scam. It's a scam. It's a scam. Yorùbá Nation. Yorùbá Nation. Yorùbá Nation. Yorùbá Nation. It's a scam. It's a scam. It's a scam. It's a terrorist. He's a terrorist. He's a terrorist. Yorùbá Nation. Yorùbá Nation. No. I'm going back. No going back. No going back. Yorùbá Nation. Everyone here goes back a bit. They can move back. So our do is to be back. Oh yeah.
Mr. God, yeah, Sunday, bro, can you ask him to move over for us for a minute? Okay. The security guard, because otherwise it's impossible to take any. Sorry, man. Okay. No, what he's saying is we should let them see the flag. Okay, let them see the flag. Okay, ẹjọ́, ẹ̀yin camera no ever take the by ẹjọ́. And please, cameraman, move back, everybody, please, please. Sideways as well, ẹjọ́. This is the beginning of Nigeria. This is the ẹ̀yin náà bá bọ́ sẹ́gbẹ̀. Ẹjọ́ bá bọ́ sẹ́gbẹ̀. Wọ́n ní kọ́ bí flag yẹn kọ́. Because this country is the one that has joined us Together. Christians is the one that joined us together. So we want them to break us. To separate us. We want England to separate us. We don't want Nigeria anymore. Nigeria is Nigeria is We are Yorubas. We are Yoruba. We are Yoruba. Yes. We are Yoruba before Nigeria. Yes. We are Yoruba before Nigeria. Yes. So we don't want Nigeria anymore. We don't want. Olùdásí ni pé ọba ti tó ní àwọn ọba tó ń gbọ́ àwọn ẹ̀yẹ tó ń bọ̀ tó ń bọ̀ àárín wọn tó ń wọlé ní oníkì fọ́fẹ̀lì ẹ̀. Nígbà tí fọ́fẹ̀lì ẹ̀ wọ́n àwọn sọ́jà wà. Nígbà tí wọ́n àlùmọ́ lọ ló máa ń yọ̀ kí lọ gbogbo wọn lọ kẹsọ́ ní wàhálà. Wọ́n ní tó dìbò lẹ́sẹ̀ ọ̀rọ̀ wọn tù. Ó ní ìjọba gan-an ó lè mọ́ sí nǹkan sí i. Ó jẹ́ pé àwọn ìjọba àlùwà náà ṣe ọgbọ́n pẹ̀lú wọn. Wọ́n ní sọ ilẹ̀ wọn. Wọ́n ní tọ́lọ̀ bá rẹ̀ ṣe ti máa jáde ní mú wọn náà jáde. Ṣe ti máa jáde ní mú wọn náà jáde. Lọ́dà ó ní kí n bẹ̀rẹ̀ kí n tọ́ dínú bíbá tí kankan ṣe bí àdínú wọn mú sára. Wọ́n gbé kí ni wọ́n ṣe lè kú. Wọ́n ní mi bọ́n tẹ́ wí wọ́n sì ẹgbẹ́ wọ́n sì kún sókè bá nẹ́rọ wọ́n bá di kìtìkìtì kára abájọ ọ̀rọ̀ ra wa kẹ́yìn bọ́ sókè pa wọ́n lè tẹ̀ra yín gbogbo pírísì ti dàgbé wọ́n ní bírò ni nínú ká ẹ pa mí àbí ká ẹ gbé mi fún Nàìjíríà ọ̀pẹ́ mi ní padà sínú sẹ́yìn ẹgbàgbé ẹ ṣèmi àdìsọ́mọ aládùúgbò ẹ wọ́n mi ni ẹ jẹ́wọ́ mọ ìjẹ́mọ́ ẹ lónìí iná ẹni nìkan mọ́ mo ṣe tó lọ́ba dìjà mo ṣe lè mọ́ gbogbo ẹ̀ ń sọ yẹn kára yín wọ́n bá wù yẹn yọ ní lẹ́sẹ̀ ní orí gẹ́mọ́ yọ èmi àti ọjọ́ púpọ̀ mi lò so bàtà àríwò yẹn pọ̀ ẹ̀tọ́ ká ẹ̀jẹ̀ gbèsè òun ní kàkẹ́kẹ́ tọ́jọ́ ta ló bá wà lọ́mọ tàbí jókòó bẹ́ẹ̀ lásán lè àwọn ẹ̀ ń tọ́ fún pé lórí kí jókòó wọ́n ní mi ní jókòó lónìí mi ní jókòó lónìí iṣẹ́ ọ̀pá mi ń kù sí ya ọkọ mi ní jókòó gbàgbé àríwò yẹn pọ̀ àwọn oníròyìn ti ń dé ìyàwó ti ń gbáriwo mi ìyàwó mi ti ń gbáriwo mi ń ta wọn ti ń ké ta pé ọkọ wọn ti fẹ́ pa wọn á ń pe àwọn lọ́yà àwọn lọ́yà mi dé so wọ́n á bẹ ọkùnrin kan ẹ lọ́ hẹ́ẹ̀dì gbogbo pèsè ìtẹ̀nẹ̀ wọn kékeré máa wà dé níbi dé wàá rújọ fún ó ní kọ́kọ́ yọ ní ìyẹlẹsẹ̀ ó ní Sunday mo ní ẹ olóṣù mi lòlù tìlù mo ní mo ti lọ́sùn méjì ń bí pẹ̀lú kìíní mo ní mi ò rí fámìlì mi dàda mo ní mo dẹ̀ ìyàwó mi dẹ̀ mẹ́ta ó ní ẹ mo ní mo débi rí ó ní mi rí àwọn mo ní mi rí wọ́n sọ fún ọ pé sẹ́mu pẹ́ ti dá wàhálà rẹ̀ lẹ́sìn ọkùnrin bá bẹ̀rẹ̀ wàhálà sẹ́lẹ̀ mú
ó lè lè mú wọnú sẹ́ẹ̀lì padà sí ó ní ṣe bí mọ bí wọ́n ti ń tírè ní tọ́kọ́ àánú ẹ̀wọ̀n ni kí ni wá ní sẹ́yìn wòlé tẹ́sí ó ní kí n jókòó kí n fọkàbalẹ̀ ó ní kí wọ́n yọ lẹ́sẹ̀ wáyọ ó ní kí n mọ́ sẹ́jẹ̀ gbọ́n wọ́n ní mi sẹ́jẹ̀ gbọ́n ó ní kí ni mo fẹ́ mo lákọ̀ọ́kọ́ ni pé mo fẹ́ rí ìyàwó ó ní màá rí ní sí ọ lọ pè ìyàwó mi wá ìyàwó ti dúró sùkúrú fún mọ́ mi ọmọ mi fún mọ́ mi ọ wà ní bára mi balẹ̀ wọ́n sọ fún ọ pé ẹgbẹ́ mọ̀ sí gbà tó ní ìyàwó rẹ̀ ń sẹ́ bára rẹ̀ balẹ̀ ó lè filẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀jẹ̀ kátẹ́kùn wọn fẹ́ sí ní wáyé wọ́n á ní sọ́ni ó ló ń bọ̀ ó lè fún un ní wákàtí méjì ó ń bọ̀ wá lọ yàtọ̀ pẹ́ òkú dé padà wà á mú un kàdé ó ní kí ọ̀dọ̀ kọ̀ padà ó ní pírẹsidẹ̀ntì sọ pé láti bóun ṣe sọ̀rọ̀ yìí lọ nísì ìyàwó mi kọ́ mọ̀ kó jẹ fún mi wá ń jẹ mọ́ jẹ kí bá ti wá jẹ tán àjọmọ̀ ṣe fàájì bíbá kọ́lọ́pàá dúró ti wá nínú sẹ́ẹ̀lì yẹn mi ní padà síbẹ̀ wọ̀ òun àmọ́mi lẹ́yìn sí kí n wo ibi tó wù mí nínú pèsè yìí ń wà mẹ́ títí àwọn fi mọ̀ kí náà fẹ́ sí i lọ́rọ̀ ìyẹn ń kọ́ ọ ní ìyẹn náà dá ló dá ló sí gan ní kíkà wà á sílẹ̀kùn oríṣiríṣi oríṣiríṣi ní kí n wo bíbá yìí ó ní mọ́tírasì wà mẹ́ lẹ́ẹ̀dì wà mẹ́ mo ní tẹlifíṣàn kan ó ní mo lè rà á sí ó ní kí n sọ fún ìyàwó mi kọ́ lọ́ra tẹlifíṣàn wa ó ní mo fẹ́ lo fóònù ó ní mo wọ̀ ní kí n sọ fún ìyàwó mi kọ́ lọ́ra wa ó ní pírẹsidẹ̀ntì táwọn ní mo sọ fún mi pé mo ti bá fẹ́ wọ́n fún mi níbà ó ní sọ mo máa ń mutí mo ní mi kí mutí ó ní sọ mo ti bá fẹ́ mutí kí n sọ fún wọn ní ohun tó máa ṣẹlẹ̀ ní pé ọkùnrin yìí ó ti gba owó lọ́wọ́ Buhari ó lè fẹ́ pa mí ni ó ti ń dọ́gbọ́n kan fún mi láti fi dọ́mẹ́ta èmi náà ń fura kọ̀dẹ̀jẹ̀ jáde wọ́n á ń rí àwọn àpẹẹrẹ kan pé Nàìjíríà ti gbowó fún ó ní mo lè sọ lójú ọmọ ni mo lè sọ ó lóun kọ́ ni adájọ́ ó lóun lọ sọ fún pírẹsidẹ̀ntì alọ́ wọ́n pè mí àti ẹ̀pà ní kò sí wàhálà ó fún mi bí tó dáa ní àjọkẹ́ ọ̀rà fóònù wa ara tẹlifíṣàn ara DSTV wa mo ṣe bẹ́ẹ̀ ó wà pa wọ́n á gbé mi jọ kejì ẹni wá ní kàn lọ gbé mi adájọ́ yẹn ní kàn lọ gbé mi wá àwọn ìjọba ti sùn pẹ́sidẹ̀ntì sọ fún jọ́ọ̀jì ẹ̀ ló kó pè mí àtọlọ́pàá yẹn nígbà tí ilẹ̀ mọ́ wọ́n gbé mi jáde ìyàwó mi kọ́ tẹ̀lé mi àwọn ọmọ kan dàgbà wọn fẹ́ fi kàkà sí ní à ń lọ́dọ̀ adájọ́ ni ọlọ́pàá yẹn náà ló gbé mi wá àtijọ́wájú adájọ́ mo ní adájọ́ ó tọ́ sọ fún mi níjọ́ kìíní àná tó fi gbé mi lọ prison ni pé ẹ̀yin ò fẹ́ kí Nàìjíríà ò sì kankan fún mi ó ní bẹ́ẹ̀ ni kí ló wà ní tẹ̀ ní kí eléyìí ọ̀pá mi sínú ẹ̀wọ̀n ó ní ó fẹ́ pa mí wọn ló fẹ́ pa mí ọkùnrin tó dúró yìí ó ní oṣù méjì ó dè mí lẹ́sẹ̀ kó fún mi lóúnjẹ oúnjẹ tó wá ń gbé wá ọmọ ń fògùn sí ó ní wọn lọ́mọ ń fògùn sí ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin kan nù pèsè yẹn ló yọ mí ọbẹ̀ mi ó ní kí ni mo fẹ́ mo ní mo fẹ́ kẹ́ ẹ gbé kúrò lọ́dọ̀ mi lọ́tọ̀ ọ̀la ẹ̀bà ń gbẹ́ lómi wa ó ló ní àwọn gbogbo mẹ́ wọ́n sọ fún ọkọ̀jú sí ó ní sọ gbọ́n tọmọkùnrin yẹn sọ ó ní ìrọ̀lẹ́ mọ́ pa mọ́ wọn ní Ọlọ́run ìgbẹ́ mi àrọ́ mọ̀ pé ó dè mí lẹ́sẹ̀ fún méjì ọ̀rẹ́ fún mi lónìí oúnjẹ tó wá ń gbé fún mi oúnjẹ tí mo fura sí pé wọ́n ń fògùn sí ó ní kí mi máa wọlé ó ní pírẹsidẹ̀ntì sọ pé kó wọn yọ kó mẹ kó wọn fún mi lẹ́nu mi ẹni táwọn bá wá gbé wá yẹn tó bá tó sí bẹ́ẹ̀ ní wá ní mo fẹ́ rí George ọlọ́pàá gbé mi wá ló mi dùn nígbà tó di ìrọ̀lẹ́ mo gbẹ́rù mi wá ẹni tó wá gbé wá yẹn wá bá mi ní ohun tí n bá ti fẹ́ mo sọ fún wọn lóhun tí mo fẹ́ ni pé àwọn àlejò mi bí àwọn bàbá bá jà kí tó yìí wọ́n fẹ́ wá rí mi mo ti ní fi fóònù pé gba àwọn mọ̀mọ́ ń gbà ẹ̀pà àwọn yẹn ó ní ìjọba ní kò fún mi lọ́fíìsì kan mi bá ní mo gbàlejò ló ṣe kan ó ní torí bá ń fọ́ mi ìsọ fóònù òun fún mi lóògùn dókítà wa jẹ́ kí mi ó ní kí n mọ́ fà wàhálà kankan ó gbọ́n tí bá ti fẹ́ kí n mọ́ sọ fóònù wọn wá dẹ̀wò níjọ́ kan nígbà tó ti bí aago mẹ́jọ alẹ́ àpèrè òrìfọ́ ó fún mi náà bẹ́ẹ̀ àpè mo ní wá olóúnjẹ tó pé fún mi wálẹ̀ gbẹ̀yìn ọ̀dà ọlọ́sùn ló ti bá fẹ́ kí n mọ sọ ó níbẹ̀ ni mo ní mo ti wá pè yàwó mi pé kọ́ bá mi ro àmàlà tó dáa nígbẹ̀jẹ̀ kí ọdún ọba jẹ bẹ́ẹ̀ bá jẹ ó ní kò sí wa lọ́dún kí ní kọ́ mọ gbòòrò lóru wọn bá gbọ́ ká àwọn gbogbo ẹ̀rí ó lọ sílẹ̀kùn lóòótọ́ tóbi ọ̀sẹ̀ kan mo ní wà bí tí mo mọ̀ wà yẹn aago méje lẹ́ máa ń tì mí nfẹ́ ká mo tì mí bẹ̀rẹ̀ aago méje fẹ́ mo wà ń bẹ̀ nígbà tẹ́kùn dáadáa bí aago mẹ́ta o ó ní kò sí wàhálà ó tó fún mi lẹ̀ lẹ́mi nìkan ni kí n mọ̀ ṣe ló ń tọ́ bá ti di láàárọ̀ kí n mọ̀ pẹ̀ wọ́n àjọmọ̀ ayò àjọmọ̀ wo bọ́ọ̀lù ẹ wo ti tóbi Ọlọ́run bá ẹ wo àdúrà àwọn ìyá mi gbogbo àwọn ìyá fásakí ń gbà yẹn wọ́n á pe gbogbo àwọn ọmọdé fásakí yẹn wọ́n àwọn ọ̀dákẹ́ àdúrà
ìrà àánú ọlọ́run gbà sẹ́ so kí ni ẹ wá mú mi débi pé mo rí pé bọ́lọ́run ṣe dà mí ni mi ò ní àbámọ̀ pé mo ṣe Yorùbá Nation so gbogbo ẹ̀yin ẹ̀yin tó ti mi jùlẹ̀ ara mi wò ọlọ́run bá mi dó ti gbogbo yín ọlọ́run ò ní fi yín lẹ̀ ẹ̀ ní dààmú láyé gbogbo nǹkan yín lójú ayé kò ní bàjẹ́ lójú yín gbogbo àwọn ọmọ tẹ ẹbí yóò jẹ yẹn ẹbí sùn ẹbí òkòtò yẹn gbogbo èròǹgbà wa lórí pé tẹ́yìn dà fún ẹ̀ ni pé bílù wa bá dà kò sí náà ṣe ń bí báyìí ọlá pẹ̀lú wa dà àfi wà bí báyìí ọlọ́run bá tọ́ wa ní àánú rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá tọ́ láàánú lọ́dọ̀ èyí tá a lọ sí lánàá yẹn abẹ́lọ́hùn tì í ni mo sì mọ̀ pé ọlọ́run máa dá wa lóhùn lórí ẹ̀ ọlọ́run ti dá wa lóhùn pẹ̀lú ògo ọlọ́run àtìlẹ́yìn àwọn tọ́lọ́ kúlẹ̀ ẹ̀ lọ́wọ́ ọdún yìí tó parí á rí àánúgbà lọ gbogbo alágbára ayé tí ó dúró ti wà á fi rí àánúgbà lórí ọ̀rọ̀ Yorùbá wa á fi rí àánúgbà ọlọ́run pè é sí wa tó wọn á rọ yìí bàbá mi màmá mi ọmọdé kọ́ rẹ̀ ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn ọlọ́run ní pa yín rẹ̀ tọmọtọmọ ọlọ́run ní pa yín rẹ̀ gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bí láṣẹ ọlọ́run ẹ jẹ wọn àtọkùnrin tẹ́ ẹ ní ẹ ṣe wàhálà tẹ́ bí tẹ́ tún wá ṣe wàhálà lórí wọn pé alójú ọ̀pọ̀lọ̀ tì mí ojú ò lè tì lórí àwọn láéláé ojú ò lè tì lórí àwọn yẹn láéláé wọn fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ àwọn lọ́kàn ẹ jẹ́ kí àpadà sí bá a ṣe ń bọ̀ Yorùbá Nation ní ọ̀nà kò fi ọlọ́run búra fún Yorùbá Nation ó dàbí àwàdà lójú àwọn yìí kì í sàwàdà nkẹta máa gbà ní ọlọ́run tó ní mímọ̀ máa gbà Yorùbá ó gbó òmìnira orí bó ti ń ṣẹlẹ̀ Nàìjíríà lórí ọ̀rọ̀ òmìnira ọ̀ṣẹlẹ̀ lórí ọ̀ṣẹlẹ̀ rí káwọn Yorùbá kan dìde mọ́ spark báyìí pé sẹ́ẹ̀ ọwọ́ ẹwú gbogbo àgbáyé náà ti gbọ́ pé Yorùbá fẹ́ lọ ìwá sí Yorùbá nìkan Ìgbò fẹ́ lọ mẹ́ta ni wọ́n pè wá wọ́n ní wàsóbìyà Yorùbá Haúsá Ìgbò àbí Ìgbò lòun lọ Yorùbá lòun lọ àwọn aláwọ̀ ilẹ̀ Haúsá máa fẹ́ dánwò tó máa fẹ́ dánwò tó máa fẹ́ dánwò tó. Ọlọ́run gbógun tì wọ́n. àṣẹ. ohun tó máa ń jọ mí lójú ni pé ẹ̀yin tí ẹ wà ní ẹ̀yin bàbá mi àti mọ̀mọ́ mi tẹ wà ń lù yìí Ọlọ́run ti dà yín lóhùn. ohun tí wọ́n máa ń dùn nínú ọkàn mi ni pé àwa tá a wà nílùú yẹn ní Nàìjíríà yẹn àwa gangan ni a nífẹ̀ẹ́ ara wa. bẹ́ẹ̀ ni o. ẹ̀yin tẹ́ wà lókè òkun báyìí ẹ̀yin lẹ nífẹ̀ẹ́ wa àwa yẹn gan ò nífẹ̀ẹ́ ara wa. òótọ́ ni òdodo. mo rìn látòrí ìgbìngàn tí mo ti lọ gbà wọ́n lẹ̀ Ọlọ́run ló lò mí bẹ́ẹ̀ kì í ṣe mi táwọn olóṣèlú bá tún débẹ̀ lọ́la wọ́n tún tẹ̀lé wọn. wọ́n ti tẹ̀lé wọn wọ́n tún tẹ̀lé wọn. Ìgbòho ẹ wá rí i pé àwọn tí à ń jà fún yìí gan sáwọn gan nífẹ̀ẹ́ ara wọn sá. tí gbogbo wa bá pawọ́ pọ̀ tá a bá sọ fún Nàìjíríà pé a ṣe mọ́lé ni níbi tí Yorùbá pọ̀ ní agbára Nàìjíríà kò lè ká wa. ẹ̀yẹ̀ mélòó lẹ fẹ́ pa ẹ̀yẹ̀ mélòó lẹ pa ẹ yìnbọn yẹn gan yóò tún padà rẹ̀ yín ẹ pààyàn ẹ̀rù ọlọ́wọ́ tó mọ̀ bẹ̀yìn gan ẹ mọ̀ pé tí yẹn bá pààyàn débi kan ẹ̀rù ó tún mọ̀ bà á bẹ́ẹ̀ ni mọ́mí mi kì í sọ̀rọ̀ ìlérí àwọn kan ni wọ́n fi àwọn nǹkan kan àtàwọn nǹkan kan bá àṣà Yorùbá jẹ́ Yorùbá létò aláṣà nǹkan kan ni àwọn bàbá wa ń lò ń gbà ṣé bí àwa Yorùbá la ṣe ẹ̀tù la mú kámbàdì wọ́n ní Yorùbá ò ní nǹkan kan tá a lè ṣe àwọn òyìnbó gba ọpọlọ àwọn bàbá wa lọ mọ́ wa lọ́wọ́ ni àwọn bàbá wa lọ mú igi ìpẹ̀ta egbòogi ìpẹ̀ta wọ́n wá gún pẹ̀lú omi ọjọ́ wọ́n wá sa ọgbẹ wọ́n wá sọ di ẹ̀tù bọn wọ́n máa rọ́ sí inú bọn wọ́n mú irin wọ́n gé kéékèèké wọ́n máa fi ajẹ̀ sí wọ́n rọ́ sí àyà sí bàbá ẹ̀mí yóò gún bàbá kì í sì tèbó wọ́n tábà fẹ́ ra ẹ̀tù bọn bàbá kékeré òní sọpọ̀ fẹ́ ra ẹ̀tù bọn ìbílẹ̀ wọ́n ra ti ìlú èbó fún mi tìbílẹ̀ tá a ṣe yàn yín egbòogi ni àwọn bàbá fi ń ṣe ẹ̀tù tí wọ́n dẹ̀ fi irin èso sí ìbọn yẹn ní tí ó pa gbà yóò sì dáhùn yóò sì pẹran ṣé bí ọgbọ́n kan làwọn bàbá wa rò débẹ̀ àwọn kan ní kò sóògùn àwọn bàbá wa mú egbòogi wọ́n gun tábà wá fi mú ògì á dẹ̀ mọ yàgbẹ́ ẹ̀dẹ̀ ní Yorùbá ọ̀lọ́pọlọ kankan bẹ́ẹ̀ náà làwa kúrí làwọn bàbá wa kúrí tí wọ́n gbọ́n tó rárá sá
àwa la mọ iye àwọn nǹkan táwọn tá a sírí wá fún. Lovers all over the world, lérò pé ẹ farabalẹ̀ wo fídíò wa láti ìṣẹ̀bẹ̀rẹ̀ ti wo gbogbo àwọn nǹkan tí a post. Ẹ jẹ́ ká mọ opinion ti yín nínú ní under comment section, because fídíò eléyìí tí a fún yín yìí ẹ rí i pé information yẹn ó kún, ó dẹ̀ jẹ́ information tí ó jẹ́ recent one nípa Yorùbá Nation, pẹ̀lú bí wọ́n ṣe submit letter, bí olóyè Sunday Igboho bó ṣe gbá front, bí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fẹ́ kí á pín, because àwọn èèyàn ń pariwo wípé bí àwọn adarí wa bí wọ́n ṣe ń ṣe ètò ìjọba Nàìjíríà wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, kò tẹ́ àwọn èèyàn lọ́rùn. Nǹkan tó yẹ kó kárí àwọn tán jẹ́ adarí wa wọn jẹ́ kó kárí, wọn pín kárí. Ìdí nìyí tí àwọn Igbo náà tí wọ́n ṣe ń sọ wípé Biafra country, pé Biafra nation, pé àwọn náà àwọn fẹ́ pín. Ẹ rí i pé Yorùbá náà ti wá yarí báyìí. Àwọn Yorùbá náà sọ wípé àwọn náà wọ́n fẹ́ pín. Ẹnu Haúsá nìkan ni a ti gbọ́ kí wọ́n sọ pé àwọn náà fẹ́ pín. Ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ subscribe, ẹ likes, ẹ comment, ẹ jẹ́ ká mọ opinion ti yín. So we love you all. Thanks for watching.